kú iṣẹ́ takuntakun tẹ́ ń bá wa di àwọn nǹkan àwọn bàbá wa mú ọmọ Ìjẹ̀bú lèmi mọ ọmọ Ìbàdàn ìdílé mi kan ní òde wá láti ìdílé ọlọ́jẹ̀ ṣùgbọ́n torí pé ó jẹ́ nǹkan àwọn bàbá ti wá mo fi tìfẹ́tìfẹ́ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ mi mo fi support yẹ má dẹ̀ support ẹ̀ dọ́jọ́ kú mi. ó ń pẹ́. ṣùgbọ́n ló ṣe mí láàánú fẹ́yìn bàbá wa mo sọ́rí o mo tọwọ́tọwọ́ sọ ẹ̀ ń dojú tì wá ẹ má bínú sá o àṣàrí nígbà táwọn wà kékeré ní Ìjẹ̀bú ẹjọ́ torí Ọlọ́run ní òbí ta jẹ́ kẹrin bọ̀dọ̀ nígbà táwọn wà kékeré tó bá ní wọ́n fi ayélujára lé nǹkan tó bá débẹ̀ tó mu ayélujára yẹn máa bá ẹni wọ́n ní kó má wo Olóòlù kóbìnrin má wo Olóòlù kó má jà fọ́tò Olóòlù èèyàn kan wá dẹ̀jà ọmọ ẹlẹ́sìn kẹ́sìn ọmọ ẹrú ó wá dẹ̀jà àwa náà ń bá bẹ̀bẹ̀ à ń ṣe kíní kan nǹkan táwọn fi ṣe wà fẹ́yìn bàbá wa nílé. Mr. Taofiki akíogba góòdù ṣé ń gbọ́ yẹn fi respect sí ṣé ń gbọ́ bó ṣe ń describe wa ìsílẹ̀ máa jáde àti Yorùbá àti ẹlẹ́bọ àti Christian àti aláṣìṣe ọmọ Yorùbá kan náà ní gbogbo wa single body àpò wọn lọmọ ẹrú rí o àwọn náà pò àlọmọ ẹrú o nǹkan tó lè máa ń pè àwọn gbogbo gbà nìyẹn bó ẹ bá rí nǹkan tó rọǹgì ń bẹ láyé mo ti lọ lówó ẹ bá rí nǹkan tó rọǹgì ń bẹ rí láyé tí ń ti tàṣà o. nǹkan tí àwọn àrè tó ṣe ń rí èyí bàbá wa fìrì wọn dẹ̀ dojú ti àwa ọmọ ọkọ tá à gbé kíní ìlànà tá à ń dìfẹ̀dì ẹ̀ ní gbogbo ọ̀nà. ọmọ ọkọ àbí ọmọ ọkọ kò sí bó ṣe lè sunkún tó gbogbo yín kẹ́ ẹ lọ kúra níjọ́ kẹ́ ẹ máa sunkún káàkiri nílẹ̀ Yorùbá iṣẹ́ Olóòlù máa lọ ni àfi kó gbọ́ tiwa ìgbé obìnrin kan ò ní jáde mọ́ yẹn gbàgbé ẹ̀ ọdún ìlú mọ́. tẹ́ ẹ bá wo platform káàkiri àwọn ọmọ ẹrú yìí wọ́n ń kọ wọ́n ní Olóòlù onírọ́ ni wọ́n bá pe Olóòlù lónírọ́ gbogbo wa lọ́pọ̀ ìlú lọ. Olóòlù onírọ́ ni scam ni kò lágbára kankan kò lè dá wá sí lámú ká tó wá sọ àwa mùsùlùmí tá a dúró tán tá a sì kárò wà lára wa gidigbi wọn bí dá. dífẹ̀dì ẹ̀ ní gbogbo ọ̀nà tẹ́ ẹ bá wo platform káàkiri àwọn ọmọ ẹrú yìí wọ́n ń kọ wọ́n ní Olóòlù onírọ́ ni wọ́n bá pe Olóòlù lónírọ́ gbogbo wa lọ́pọ̀ ìlú lọ. nísùrù bá mi ṣe ń gbọ́ ó ní ká bá pe Olóòlù lónírọ́ gbogbo wa báyìí náà pè lónírọ́. bẹ́ẹ̀ ni gbogbo yín lónírọ́ irọ́ lẹ gbé dání kò dẹ̀ sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe mọ́ tẹ́ ẹ máa fi níyì ẹ ti yẹ̀yẹ́ the globe the whole world wọ́n ti rí fúrọ̀ adìẹ yín ta ọ̀ọ́bì ẹ máa sunkún kú ni ẹ. ṣe gbọ́ bàbá mi ẹ̀bẹ̀ ṣe wá bẹ̀yẹn kò yẹ kẹ́ wá bá ọmọ yẹn bẹ̀bẹ̀ rẹ kò yẹ kẹ́ bẹ̀bẹ̀ ẹ̀yìn tó tún ṣe yí gan ó yẹ kó lọ sí i. ẹ ti ń gbà wọn wèrè wọn ló yẹ kó lọ sí i ni àti pé ta ló bẹ̀ wọ́n wọn ò bẹ̀ wọ́n lẹ́bẹ̀ kankan wọ́n ó di fraud ọmọ yẹn ni ó lè ní wọ́n ó lè. èèyàn kan ló fi ń jófin àìjófin èèyàn kan ẹrúkẹrú abilala lẹ́nu wọn á rí yín fi tọ́ bá dẹ̀ rí yín fi wọ́n rí gbogbo ìran wa fín ni. sí anybody tẹ fẹ́ pamọ́ láti fi jófin kò sí mọ́ ó ti tán látọdún iṣẹ́ ẹ ní réyàn pamọ́ sẹ́ńlẹ̀ Yorùbá yìí kò jọ́. bá mi ṣe gbọ́ tá bá rí Olóòlù fín tá bá rí àyè yìí fín wọ́n rí gbogbo ọ̀ràn Yorùbá fín ni o kò wá yẹ kẹ́ ẹ máa gbawó ẹ̀ láàyè mọ́. inú mi dùn pé wọ́n sọ pa orúkọ ẹni tó fẹ́ gbé Olóòlù tó máa jẹ́ orúkọ mùsùlùmí. ó máa ṣe bá bọ́ ọkọ mi àwa náà ti ń tẹnu mọ́ kí ló kan Wáídì àti Olóòlù kí ló kan Àlímọ́tù àti Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ àbà ẹ máa jẹ́ orúkọ yín náà ṣé lọ́dọ̀ kẹ́ máa forúkọ wa máa dá wàhálà lẹ́ni ẹ̀yin náà lè máa lọ ṣe banditry ẹ máa gbórúkọ ìsìláàmù hórí bíi ara ẹ̀ dẹ̀ ṣe ìsìláàmù náà rí ẹ kó ṣìdánù. ó fẹ́ gbégun Olóòlù kó máa jẹ́ orúkọ mùsùlùmí atọ́kùn Olóòlù kó máa jẹ́ orúkọ mùsùlùmí kò bójú mu bàbá mi kò bójú. tọ́ni ẹ kó ṣì lọ tẹ bá máa jó ṣàkálà ẹjọ́ ṣàkálà tẹ bá máa jó ṣòkòlò ẹjọ́ ṣòkòlò èwo ni kẹ́ máa hide sínú ìsìláàmù tẹ bá dẹ̀ ń lọ ẹ lè mú akéwàgbà góòdù dání o kó máa bá yín polówó kó máa ò lè máa hide sọ́ndà ìsìláàmù mọ́ ṣe gẹ́ẹ̀tì báyẹn. ọ̀rẹ́ mi àti sọ́ndì yìí. ẹ jẹ́ ká dànù àwa ẹ̀yin là ń wò láti àwòkọ́ṣe ẹ̀yin là ń wò bí aṣíwájú wa ẹ̀yin là ń wò bí olórí wa jẹ́rẹ̀ bá rẹ̀ yín ó rẹ̀ gbogbo wa pátápátá àlẹ́ ẹ̀rọ mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣàtúnṣe àwọn ẹ̀bẹ̀ rà nìyẹn ibi tó bá àwọn adé nìyí tí oní ìṣẹ̀ṣẹ̀ bá ṣe tiẹ̀ tí mùsùlùmí máa ní gods
láti máa bá ṣègbìmọ̀ ìyá olóṣèlú. kò sẹ́ni tó bẹ̀ yín lẹ́bẹ̀ wèrè kan ẹ bínú tán àti ẹ̀fẹ́ bínú wọn bí yàyín da going forward kẹ gbìyànjú kan kẹ wá ní orò gbé o àbólóòlù mu wọn bí yàyín da ẹ̀ tó bẹ̀ ní ìta àtijọ́ tẹsẹ̀ bọ́ yìí ẹ fẹ́ la ẹ̀yin ò lè